ẹ ǹlẹ́ gbogbo ọmọ kóòtù òjíire nílòkó káàkiri gbogbo àgbáńlá ayé ọ̀dẹ̀ ọ̀dábí òní ọ̀sán wa dára fún wa. Òní yìí ọjọ́ ìdùnnú ni, ipò tiẹ̀ jí láyọ̀, ó tún bá rẹ láláàyè, ọjọ́ ìdùnnú ni fún ọ. Má ṣebi mọ́, má ṣèkà mọ́, dúpẹ́ fọlọ́run tí ń pa ọ́ lálẹ́ àná tí tún ń jí ọ láàárọ̀ ọjọ́ kejì. Ọpẹ́ ní kó máa dùn kó sì yí padà kó mú wà rẹ ṣe. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Mo fẹ́ kọ́ wa láwọn nǹkan mélòó kan. Nǹkan náà yóò máa lọ bí oríṣi mẹ́ta. Nínú mẹ́ta, ìkejì ní ẹ̀gbọ́, ẹlẹ́ẹ̀kejì ní báwo lẹ ti ṣe, irú iṣẹ́ wo sì ni. Tí ẹlòmíì bá ń pawó àti tajà kọ́ ni pírọ́blẹ́mù rẹ o, ṣùgbọ́n àti rí kójọ òun ni pírọ́blẹ́mù rẹ. Àwọn èèyàn wọn a máa ní lára, táyé bá níyàn lára, táwọn ìka èèyàn bá pọ̀ níbi tó wà, yé ń pọn ní nǹkan kékeré kọ́ dán o. Iṣu kan bẹ́ẹ̀ nu gbọ́ wọ́n ń pè ní èmìnà. Èmìnà iṣu ọ̀hún lòun wò yìí. Ewé àlùrọ, àlùrọ ibà débi pé tí wọ́n bá ṣáájò fún ni, tí a bá ti fọwọ́ kàn pẹ́rẹ́ báyìí ájò wọn bàjẹ́ ni, tó bá ti lo iṣẹ́ kò ní rí bẹ́ẹ̀ fún ọmọ. Ewé àlùrọ bá a ṣe ń ja ni wọ́n máa wọnú odó lọ tàbí inú ọlọ pẹ̀lú èpo ọ̀bọ̀, ọyẹ gun pọ̀, ẹ máa fi wẹ̀. Ẹ gbọ́, àní ẹ gun pọ̀ kẹ́ ẹ máa fi wẹ̀, ẹ dúpẹ́ fọlọ́run. Gbogbo ohun tí ń dínà tí ń díjú fún ọ yẹn, Ọlọ́run ó sì máa yọ bọ̀ fòpin sí, ó rojútu ara rẹ̀, ó rojútu ara rẹ̀. Èyí tó tún gélé yìí ń bẹ lọ́dọ̀ wa, ò bá fẹ́ àbọ̀ ṣe o. Iṣẹ́ tí mo wí yìí ń bẹ ńlẹ̀, tó bá fẹ́ ọba lórílẹ̀‐èdè Benin, ọba lọ́dọ̀ mi náà ní Nàìjíríà ń bí. Tí n bá wà nílé ó ríra o, tí n bá ti sílé ẹ̀ lè ríra o. Ọmọ kékeré fi wẹ̀, àgbà fi wẹ̀. Níbi tíṣẹ́ yìí wá ní agbára dé, ó bìlífù pé tí a bá bínú rẹ̀, tí a bá múra dáadáa, kó tó di ìrọ̀lẹ́ yóò sì kàgbákò. Bẹ́ẹ̀ ni mo wí fún wọn. Wọ́n máa béèrè pé ṣé kò ju nǹkan mẹ́ta yìí lọ o, ṣùgbọ́n àwọn tó lòrú sẹ́bẹ̀ múra dáadáa, múra dáadáa o. Ọ̀rọ̀ yìí dà gẹ́gẹ́ bí ìgbà tí èsì sójà, ọwọ́ sọ sójà, ó tún wọ bulletproof sí. Sọ pé gbogbo ẹni bá kọ́ rí ọ, wọ́n sàsẹ́yìn torí pé wọ́n ti ba ẹ nínú ẹ̀rù jẹ̀jẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá rí tọ́ bọ́ aṣọ yẹn kalẹ̀, wọ́n ní àṣé òjò báyìí lọ, ọyẹ ẹ̀jẹ̀ àgbà bíi ẹ̀jẹ̀ àtàmbà fún, ayé òní tàmbà fún gbogbo wa o. Ẹni ó ti jẹ tẹ́lẹ̀ kù ní lò ó, tó o bá jẹ tẹ́lẹ̀ kù tó o bá lò ó, má jẹ́ wọ́n gbàgbọ́ méjì tàmbà fún iṣẹ́ tó dáa ni. Rí i pé iṣẹ́ kan méjì ó ti wà lára àwọn náà, ó tó máa lòrú sí báyìí, ó dáa gan ni. Ẹ kó, ẹ fọṣẹ tó bá wù yẹn fi kó, ẹ máa lò ó. Èyàn ó dúpẹ́ fún Ọlọ́run ọba. Ẹ gbọ́ mo wí, iṣu èmìnà, ewé àlùrọ, èpo ọ̀bọ̀, ẹ gun pọ̀, fọṣẹ tó bá wù yín, ẹ máa fi wẹ̀. Àfomi tútù wẹ̀, àfomi tó lọ́wọ́rọ́, ìyọ́ bá wò mẹ́, òun ni kò fi wẹ̀. Ayé àmú nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +234803298 +234803298 gbàkásí +2348133155111 +2348133155111. Nọ́mbà yìí èèyàn mẹ́rin ló wà fún o, kì í ṣe gbogbo èèyàn. Ìwọ tó fẹ́ ra bóyá àwọn product tá a ti ṣe, àbí ìwọ tó fẹ́ wọnú WhatsApp group tó jẹ́ private tí wọ́n ń sanwó wọ̀, 10,000 sefa ni wọ́n ń sanwó bẹ̀ nísìnyí, ó ti kúrò ní sẹ́mi, 10,000 ni wọ́n ń sanwó bẹ̀. Tàbí
ìwọ tó jẹ́ pé o fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ ó sanwó ọgbọ́ ó di mélòó ó di mẹ́ta ó rí ẹlẹ́lẹ́ẹ̀kẹrin bóyá o fẹ́ bẹ̀ wá níṣẹ́ pé iṣẹ́ báyìí o mo fẹ́ bẹ̀ yín o ṣe é bá mi ṣe o ohun tó lè torí ẹ̀ pè mí nìyẹn pọ́ǹtì mẹ́rẹ̀ẹ̀rin yẹn bá mi dì í mú ewé kíní kan tẹ ń bọ̀ láti rí ewé á béèrè lọ́wọ́ mi ìní dán lóhùn ó sì jẹ́ ni mo sọ fún wọn private group tó bá wọnú ẹ̀ ọ̀sán owó ẹ̀kọ́ pọ̀ mẹ́ táwọn èèyàn ń kọ́ yọ yẹ wá o kò ní yẹ ẹ lẹ́ níta fẹ́ ọlọ́run ó ṣe níta fẹ́ ọlọ́run kò lè jìnnà sí wa ẹ jẹ́ á máa rọra sí o ẹ jẹ́ á máa rọra sí o ẹ má fọ ọlọ́run yín lẹ́ o ẹ má fọ ọlọ́run yín lẹ́ o ọlọ́run ní ó sì ní fi wá lẹ́ o tó gbogbo ẹ̀yin ará Benin gbogbo ẹ̀yin tẹ níṣẹ́ lọ́wọ́ mi ní Nàìjíríà láti ọjọ́ Wednesday lọ káti ẹ̀ ní Tuesday kálukú máa gba ètò rẹ̀ látijọ́ Tuesday tá a kò sí Monday rẹ̀ ní ọ̀la Monday yìí kálukú máa wá gba iṣẹ́ rẹ̀ mò ń wí gẹ́gẹ́ bí òní Sunday ẹ̀yin tẹ níṣẹ́ lọ́dọ̀ mi ní ọjọ́ Monday ẹ máa pè mí ṣùgbọ́n látijọ́ Tuesday lọ ẹ máa wá gba iṣẹ́ yín tí n bá lè rí gbà ní Tuesday òótọ́ ni mo sọ ṣùgbọ́n máa jáde ní Tuesday mo fẹ́ jáde ní Tuesday ṣùgbọ́n ẹ máa pè mí láti Tuesday ṣùgbọ́n Wednesday ìyẹn sátẹ̀ ẹ bá mi nílé kálukọ́ máa wá gbà lọ́lọ́kan ọjọ́ kan ó sì jẹ́ nù ẹ̀yin tẹ́ ẹ ti sanwó ni o ẹ̀yin tí sẹ́yìn wà ní orílẹ̀-èdè Abidjan tẹ́ ẹ gbàṣẹ́ ẹ̀yin náà ẹ máa ṣe àtọ̀nà bẹ́ẹ̀ ti gbàṣẹ́ yín orílẹ̀-èdè Togo Ndumẹ Kalale Manavi Niger bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Gabon gbogbo ẹ̀yin tẹ́ gbàṣẹ́ yín nígbà tí wọ́n léde Benin ẹ máa ráwọn èèyàn yín wá wọn wá bá yín gbà o yóò yẹ wá o òní yẹ ẹ lẹ òní ọ̀sán jáàmù ti fi nọ́mbà orílẹ̀-èdè Benin lẹ ń wọ́n mi ìfilẹ̀ +229 54 65 19 1928 +229 54 65 1928 +229 54 65 1929 +229 54 65 1929 nọ́mbà orílẹ̀-èdè Benin nìyẹn níbo ni ọ̀dọ̀ mi ní Benin ẹ̀yìn ọjà dégà kan ibi Túndé Motors bẹ̀ ní ọ̀dọ̀ mi tó ẹ̀yin tẹ́ fẹ́ rọṣẹ́ àtúndè ni ẹ̀yọ́nú ni àpòrò ọ̀fà ọwà ńlẹ̀ fẹ́mi ní ike kan wọ́n tó bá fẹ́ méjì grant mi ni ọwà ńlẹ̀ ẹjọ́ ẹ bá ń fi méjì lẹ̀ ẹjọ́ ẹ bá ń fi mẹ́ta lẹ̀ wọ́n gbọ́dọ̀ filẹ̀ fẹ́ni tí ó bá sanwó ẹni ó bá sanwó oníkọ́ máa gba iṣẹ́ rẹ̀ yóò yẹ wá o ìwọ tí iṣẹ́ yìí bá dọ́wọ́ rẹ̀ tó bá dé mọ́lẹ̀ kò ní jẹ́ fún yóò gbòdì mọ́ lọ́wọ́ àmọ́ kéré tán èèyàn 20 èèyàn 10 inú gúrùpù yòówù ẹ sẹ́ndì ẹ̀ síbẹ̀ kí wọ́n jàǹfààní rẹ̀ ìyọ́kù ìyẹn fi kún ó sì bá a lọ́wọ́ bàbá tó bí mi tí ń ṣe fáwọn èèyàn tí wọ́n dúpẹ́ òun ni mo fún yín yìí o ìfilẹ̀ torí kọ́sítọ́mà o ṣùgbọ́n tẹ́ ẹ bá bẹ̀ mí ń ṣe àbá yín ṣe o yọ yẹ wá o kò ní yẹ ẹ lẹ́ o ire kà.